a máa ṣòfin láti dáàbò bo ẹ̀tọ́ àti dúkìá àwọn ọmọ onílùú gan lẹ́kọ̀ọ́. Ọbaṣá ló sọ bẹ́ẹ̀. Òfin tuntun kan èyí tí ilé ìgbìmọ̀ aṣòfin Èkó láwọn máa pò pọ̀ táwọn yóò sì ṣàgbékalẹ̀ àti àmúlò rẹ̀ láìpẹ́ máa dá lórí dídáàbò bo ẹ̀tọ́ àti dúkìá tó jẹ́ ti àwọn ọmọ onílùú, ìyẹn àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Èkó pọ́nbélé yàtọ̀ sáwọn àrè àtàwọn àjòjì tí wọ́n wà nípìnlẹ̀ náà tàbí àwọn tí wọ́n ń rọ́ wá sílùú Èkó fún káràkátà àti ọrọ̀ ajé wọn gbogbo. Olórí àwọn aṣòfin Èkó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fìbò gbé wọlé sípò náà, Dókítà Múdàṣírù Àjàyí Ọbaṣá ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 6 oṣù kẹfà yìí lásìkò tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n wá ṣe kóríyá fún un lọ́jọ́ ọ̀hún nínú gbọ̀ngàn àpérò wọn tó wà l'Aláùsá nílùú Ìkẹjà lákòókò tí wọ́n fi ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá nípìnlẹ̀ Èkó lọ́lẹ̀. Ọbaṣá ní a máa ṣòfin a sì máa ṣàtúnyẹ̀wò àwọn òfin tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ okòwò àti ọrọ̀ ajé ṣíṣe lẹ́kọ̀ọ́, lórí ọ̀rọ̀ dúkìá ilé àti ilẹ̀. A máa pa àwọn òfin tó bá ṣe parẹ́ dànù lára èyí tá a ti ṣe tẹ́lẹ̀ láti dáàbò bo àwọn ọmọ onílùú. Ilẹ̀ Yorùbá ní ìlú Èkó, Yorùbá ló lèkó, yàtọ̀ sí báwọn kan ṣe ń sọ kiri pé Èkó kì í ṣe tẹnìkan, gbogbo wa la lèkó. Torí ẹ̀ ọ̀kan pàtàkì lára ojúṣe wa ni láti rí i dájú pé a túmọ̀ àwọn òfin tá à ń ṣe lẹ́kọ̀ọ́ sí èdè Yorùbá pọ́nbélé, a sì máa ṣe bẹ́ẹ̀. Ọbaṣá tún sojú abẹ níkò pé òfin tuntun tó ń bọ̀ lọ́nà náà wà fún ẹ̀tọ́ àti àǹfààní àwọn onílẹ̀ àti onílùú Èkó nìkan. Ó sọ pé àfojúsùn wa ni láti rí i pé a ṣàwọn òfin tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa láti dáàbò bo àwọn èèyàn tiwa. Bá a ṣe ń tẹ̀síwájú lórí èyí, a máa rí i dájú pé a wá inú àwọn òfin fínífíní láti ṣàtìlẹ́yìn tó gbópọn fáwọn ọmọ bíbí ìlú Èkó àtàwọn onílẹ̀ ẹbẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ọ̀pọ̀ awuyewuye ló gbòde lásìkò ìpolongo ìbò gbogbogbò tó wáyé kọjá lóṣù kejì àti ìkẹta ọdún yìí tí àríyànjiyàn náà sì dá lórí ọ̀rọ̀ ẹ̀yà, ẹ̀sìn, ẹgbẹ́ òṣèlú, ẹ̀tọ́ ọmọ onílùú àtàwọn àjòjì pàápàá nílùú Èkó. Nígbà tí ètò ìdìbò sípò ààrẹ wáyé, ọ̀pọ̀ àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n ń gbé nílùú Èkó ni wọ́n ṣàtìlẹ́yìn fún olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party, ọ̀gbẹ́ni Peter Obi, tí wọ́n sì dẹ́yẹ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, bó tilẹ̀ jẹ́ pé àgbà olóṣèlú ọmọ Yorùbá tó fìlú Èkó ṣebùgbé tó sì ti lo sáà méjì ọlọ́dún 8 nípò gómìnà ìpínlẹ̀ náà ni. Tinubu kò wọlé ìbò ààrẹ nípìnlẹ̀ Èkó lásìkò náà, Obi ní ìbò rẹ̀ pọ̀ jù. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ lásìkò ìbò sípò gómìnà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn kan tí wọ́n lẹ́nu lọ́rọ̀ lágbo òṣèlú Èkó dúnkookò mọ́ àwọn àjòjì pàápàá àwọn ẹ̀yà Ìgbò pé wọn ò gbọ́dọ̀ jáde dìbò àfi tí wọ́n bá fẹ́ dìbò wọn fún ọmọ Yorùbá Babájídé Sanwó-Olú. Wọ́n lọ́mọ Ìgbò ní Gbádébọ̀ Rose Favour ti ẹgbẹ́ òṣèlú Labour, kì í sì ṣe ojúlówó ọmọ Èkó gidi bí wọ́n ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.